Ẹ kú kalẹ̀, mo kí gbogbo aráalé, mo kí gbogbo aráàlú o. Èmi ọmọ àtàtà, ọmọ alálùbáríkà, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àkọlé wíwá tòní náà ni àrùn kòrónà. Àrùn kòrónà gbalé, àrùn kòrónà gbòde. Àrùn kòrónà ń kọmọ lọ́mọdé, bẹ́ẹ̀ ni ó ń kọlù àgbàlagbà. Gbogbo ọkùnrin ń kígbe kòró, bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin ń pariwo kòrónà. Àrùn kòrónà ń la lágbára mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni kò ṣàánú ọ̀lẹ rárá. Àrùn kòrónà wá sọra rẹ̀ di elégbèje tó ń fọwọ́ lùyà, tó ń wí pé ta ni ó dojúkọ mí, ta ni ó lé mi kúrò láàrin àwọn ènìyàn. Láti oṣù kejìlá ọdún tó kọjá ni àrùn kòrónà ti bẹ́ẹ̀lẹ̀ lórílẹ̀-èdè China. Láti ìgbà yẹn sísìn, àrùn kòrónà wá ti fọ́n ká sí orílẹ̀-èdè ayé tó ju igba lọ. Orílẹ̀-èdè Nàìjíríà ti wọ ṣòkòtò jàkadì pẹ̀lú àrùn kòrónà láti bí oṣù mẹ́ta sísìn. Ìjàkadì wá lágbára gan torí àrùn kòrónà ò fẹ́ gbà rárá. Àmọ́ mo nígbàgbọ́ nínú Elédùà pé láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Nàìjíríà á la àrùn kòrónà mọ́lẹ̀ gẹ́gẹ́ bí a ṣe la àrùn Ebola mọ́lẹ̀ ní ọdún 2014. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ a gbìyànjú láti tẹ̀lé gbogbo ìmọ̀ràn àti ìkìlọ̀ tá a fi rí ìdábòbò lọ́wọ́ àrùn kòrónà. Gbogbo ẹ̀yin apàṣẹ wa àti ẹ̀yin olùdarí wa tẹ́ ń bẹ ní ìjọba ìpapọ̀, ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀, ẹ jẹ́ a gbìyànjú láti rí i pé ètò ìrànlọ́wọ́ oúnjẹ àtowó tá ń pè ní palliatives ó kárí ilé, ó kárí oko. Àdúrà mi fún gbogbo wa náà ni pé àrùn kòrónà ò ní kọlù wá, kòrónà ò ní gbá wa bí mọ́tò kòrónà. Mo ti ń lọ, ó tún dọjọ́ ní ọjọ́ ire, mo ń wí pé ẹ jẹ́ ká ré ilé là mí ń lọ. Àgbẹ̀ kan ò roko kò gbàgbé ilé.